Hello, mo kíwa mo kíwa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kò 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 òun ni mò ń jẹ́. Ẹ̀yin èèyàn mi, ó ń ṣẹlẹ̀ ní Cairo lọ́wọ́lọ́wọ́ o. Tó o bá lẹ́bí, bó o bá lára, bó ọkọ ẹ bá wà ń bẹ̀, àbí sísítà ẹ, àbí mọ́mì ẹ, tí wọ́n wá ọ̀nà àti jẹ, àti mu, àti jẹ́ èèyàn lọ síbi ibẹ̀. Wọ́n ń kó wọn lọ́wọ́lọ́wọ́ o, àgàgà àwọn tí wọn ò ní màdámù kankan tí wọ́n wà lọ́ndà wọn. Àbí àwọn tó jẹ́ wípé wọ́n ní màdámù tí ó gbé wọn lọ bẹ̀, bọ̀ tí wọ́n ti gba páálí lọ́wọ́ wọn. Ó ti di gòbé báyìí ní Cairo. Tó o bá léèyàn, tó o bá fẹ́ proof mi wrong, jọ tètè máa pe èèyàn tó mọ̀ ní Cairo pé o gbọ́ nǹkan báyìí láti ẹnu èèyàn kan tó ń pè ní Dára. Wọ́n náà ń kó àwọn èèyàn padà sí Nàìjíríà. Ṣùgbọ́n information yẹn ni wípé kì í ṣe Nigerians nìkan ni wọ́n náà ń dá padà. Wọ́n ní country wọn níbẹ̀, Cairo, economy wọn ti gẹ́tà síbi. So wọ́n dẹ̀ need more money láti boost economy wọn. Wọ́n ní gbogbo ọ̀nà báyìí làwọn náà fi ń wá owó. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kì í ṣe Nigerians nìkan náà ni wọ́n kó lọ o. Ó dẹ̀ pé gbogbo every other country tó wà ńbẹ̀ ni. But ti Nigeria ló kàn wá. Ní ti Nigeria dẹ̀ ní ti Yoruba side ló kan tọ̀dọ̀ tèmi. Torí gbogbo tribe oníkálùkù tí ń jà fúnra ẹ̀. Ẹ̀yin ọmọ ìran mi, tí ẹ bá ní ẹbí, ará ọ̀rẹ́, family sí Cairo, ẹ bá mi pè wọ́n ní kíákíákíá. Wọ́n need attention yín. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti kó tọ́nà lọ tì wọ́n mọ́lé. Nínú yàrá kékeré kan bẹ́ẹ̀ náà ni wọ́n kó wọn sí. Òtútù dẹ̀ wà ń bẹ̀. Kò sí heater, kò sí nǹkan kan. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló ti ń ṣàìsàn. Kódà mo gbọ́ débi wípé wọ́n ní àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà kan tán kó síbẹ̀ lára àwọn tán kó tán fẹ́ deport. Wọ́n láwọn yẹn báyìí pé bí á méjì náà ló ti ṣaláìsí lára wọn. Ṣùgbọ́n later ni mo tún padà gbọ́, ìyẹn ni mi ò ti ṣe fídíò yẹn. Nísìnyí ni mo padà wá gbọ́ wípé òkè, kò séèyàn kankan tó kú. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní Cairo, kó má jẹ́ wípé àwọn ọmọ Yorùbá community ní Cairo, àwọn ni wọ́n ń yí kinní yẹn. Àwọn kan sọ wípé àwọn méjì tó kú nínú ibi tí wọ́n kó àwọn tó fẹ́ dá padà sí. Àwọn méjì yẹn wọ́n ní Yorùbá ni wọ́n. Wọ́n ní kò ṣe Yorùbá nìkan ni wọ́n kó, àtàwọn ọmọ Yíbò náà wọ́n wà ńbẹ̀. Wọ́n wá ní àwọn ọmọ Yíbò wọ́n ń dá owó láàrin ara wọn tí wọ́n lọ fi ń bèèlì àwọn ara wọn tí wọ́n mú. Because bó ṣe àlàyé yẹn ni wípé wọ́n ní láti san some thousand of dollar kí wọ́n tó lè fi wọ́n sílẹ̀. So àwọn tí Yorùbá báyìí sìn, wọ́n ní Yorùbá community ní Cairo, wọ́n ló ti di gòbé o. Wọ́n ní àfìgbà táwa Yorùbá tá padà gbé ṣe ilé tá gbé dé ta o. Wọ́n láwọn Yorùbá community tó wà ní Cairo, wọ́n náà ti sọ di rádaràda mọ́ra wọn lọ́wọ́. Ṣé fẹ́ gbọ́? Ìjà náà ń bára wọn jà ń bá, náà ń jà burúkú ń bẹ̀. Kí dẹ̀ ni nǹkan tí wọ́n náà jà lé lórí? Leadership. Ìwọ Ọlọ́run. Ìjọ́ wo la fẹ́ bọ́nu eléyìí gan báyìí náà? Kí ló dé Yorùbá tẹ́ yoyoyo bí iná lẹ́tẹ̀ rúrúrú bí omi òkun. Mo sì mọ̀ wá o. Tá a bá dé lónílùú, a máa mọ̀ wọ́n ara wa o. Ó ṣe wá jẹ́ ti Cairo báyìí. Wọ́n ní ẹ̀yin Yorùbá community tó wà ní Cairo. Wọ́n ní àgàgà ẹ̀yin tẹ́ ti pẹ́ ń bẹ̀, wọ́n ní ṣe lẹ kọjú ìjà síra yín. Yàtọ̀ fi pé kọjú ìjà síra yín, wọ́n lẹ máa ń tara yín nù, ẹ máa ń gbógun tira yín báyìí ni. Wọ́n láwọn ọmọ Yíbò tó wà ń bẹ̀, wọ́n náà wà united. Wọ́n lẹ́yìn Yorùbá tó wà ń bẹ̀, ọ̀tá lẹ̀ ń bára yín ṣe. Ogun lẹ̀ ń gbé tira yín. Wọ́n lẹ̀ ń sàsíra yín. Ẹ̀ ń ṣoríṣiríṣi síra yín bẹ̀. Lórí pé wọ́n náà fẹ́ jẹ leader. Wọ́n láwọn kan sọ wípé okay, kí ló fàjà? Gẹ́gẹ́ bí àlàyé yẹn ṣe dọ́wọ́ mi. Ìwọ tó bá wà ní Cairo tó bá gbọ́ fídíò yìí, máa bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí. Àbí kò pè mí sórí telephone number mi +49 1521 74 50
243 telephone number mi nìyẹn tẹ́ ẹ bá ní àlàyé tí ẹ fẹ́ ṣe sí. Ṣùgbọ́n ìpè tí mo gbọ́ níbẹ̀ ni wípé wọ́n ní nǹkan tó fàjà yín níbẹ̀ ni wípé wọ́n náà fẹ́ yan leadership. Now àwọn kan sọ pé kí wọ́n yan community leader, àwọn kan ní ọba làwọn fẹ́ jẹ. Mo fọ́ lẹ́yìn tẹ́ ẹ lọ wá jíjẹ tẹ́ ẹ lọ wá mímú tí ọkàn ò balẹ̀. Ní ìgbà kan rí wọ́n ní Cairo tí ẹ ṣiṣẹ́ díẹ̀, nísìnyí wọ́n ló ti di yàmá ó lè má sùn nínú ilé báyìí kí wọ́n wá gbé ẹ lójú oorun, wọ́n gbé ẹ lọ sí deportation camp nìyẹn. Ibi tán dẹ̀ lọ ń kó gbogbo wọn tán bá ti gbé sí báyìí wọ́n ló tútù burúkú wà ń bẹ̀. Ibẹ̀ yẹn tútù bíi ọ̀pọ̀lọpọ̀ náà ló ti bọ́ sí tó ti ń ṣàìsàn burúkú báyìí sìn, ọ̀pọ̀lọpọ̀ náà ti kó lọlé. Ẹlòmíì gan báyìí kò ní kọ́ńtàtì torí wọ́n ní tán bá ti gbé wọn báyìí wọ́n á gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn. Èyí tó bá ní pálí bí pálí ẹ̀ ti expire wọ́n á gbà lọ́wọ́ ẹ̀. Èyí tí ò ní pálí tí pálí ẹ̀ wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ wọ́n á ṣẹ̀ wá bí after some days tó bá rí any information àbí ó rí èèyàn kan tí ó lè pè tó lè bá get information síta sí ọ̀dọ̀ àwọn èèyàn tó bá mọ̀ níbi ibẹ̀ wípé lágbájá báyìí wọ́n ti gbé owó òbítíbitì $1000 òun náà lọ máa lọ fi béèlì wọn. Ẹ̀yin tẹ́ bá wà ní Cairo, I stand to be corrected o. Ẹ bá mi kọ kọ́mẹ̀ntì sí abẹ́ fídíò yìí. Wọ́n ní òbítíbitì $1000s òun náà máa san kán tó lè fi wọ́n sílẹ̀. Now ẹ̀yin family àìmọye náà ti kó báyìí. Tó o bá wà ní Nàìjíríà àbí anywhere in the whole world tó o ní family sí Cairo tẹ máa sọ̀rọ̀ from time to time, ṣùgbọ́n tó ti tó bí ọjọ́ kan 2 sí 3 sí 4 tí o ò gbúrò látọ̀dọ̀ ẹnìyẹn tó fi mẹ́sẹ̀jì ránṣẹ́ tí o ò gbọ́ reply, wọ́n ti mú nìyẹn o. Wọ́n ti mú nìyẹn o. Tó bá dẹ̀ mú wọn bẹ́ẹ̀ yẹn wọ́n náà máa ń gba fóònù ọwọ́ wọn, máa ń gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn. So kò sí orí ọ̀fẹ́ láti tètè contact àwọn èèyàn pé okay nǹkan báyìí ti ṣẹlẹ̀ o. Àtẹ̀tídétí àbí nǹkan kan information kankan ni wọ́n fi ń gbọ́ pé wọ́n ti gbé lágbájá, wọ́n ti gbé làkàṣègbè, wọn kàn ní déédéé rí wọn mọ́ ni. Ẹlòmíì báyìí sìn wọ́n ń gbé lọ́lé kò ní owó tíkẹ́ẹ̀tì, èyí tí ò bá ti náwó tó máa fi ra tíkẹ́ẹ̀tì báyìí wọ́n ló máa jẹrà mọ́ bẹ́ẹ̀ ni. Ẹlòmíì tó dẹ̀ lówó tíkẹ́ẹ̀tì náà báyìí tó bá máa gbé délé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀, kò tiẹ̀ mọ bó ṣe máa kọ́ńtàtì fámílì ẹ̀ bá kò mú gan pé okay o mò ń bọ̀ nílé o wọ́n gbé mi bọ̀ o àbí anything. Wọ́n ló ti di gòbe, ó ti di kọ́ínkọ́ín mọ́ everybody lọ́wọ́ ní Cairo. Ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní Cairo ó yẹ ẹ wá gbọ́ níbí. Ẹ̀yin bàbá àgbàlagbà àti omidan àtẹ̀yin ìyá àgbàlagbà àtẹ̀yin ọ̀sọ́rọ́ gbogbo yín lápapọ̀ tẹjọ́ ọmọ Yorùbá tẹ wà ní Cairo. Kí ló dé? Ṣé ilé ni yóò gbé wọn dé ta o? Ṣé ilé ni yóò gbé wọn dé ta? Ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó kí ẹ gbọ́rọ̀ sọ̀kan yín lẹ́nu. Ẹ̀yin Yorùbá ní Cairo àfìgbà tẹ gbé wà inú ilé tẹ gbé dé ta ojú sì gbà mí tì. Wọ́n ní ṣe lẹ́ ń kógun tira yín tẹ máa ń ṣọ̀tá ara yín. Wọ́n ní kò sí unity unite nínú Nàìjíríà. Àlejò lẹ́yìn máa ń sọ̀pọ̀tì láyé yín. Ẹ tún wá kúrò nílùú Nàìjíríà nìyẹn nílẹ̀ Yorùbá. Ẹ tún wà nílùú onílùú. Ẹ tún wá wà ńbẹ̀. Ẹ ò tún lè dá orí rò wípé òkè ìlú onílùú la wà. Ọmọ ìran kan náà ni wá. Èdè kan náà la jọ ń sọ. Ìran kan náà ni wá. Ẹ jẹ́ ká múra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá. Wọ́n ní ṣe lẹ́ ń jà àjàdíjú àjàfẹ́ kú. Tẹ tún ṣàgùn síra yín nítorí ẹ fẹ́ jọba. Ṣọ́n fi ṣe yín ni. Ẹ̀yin èèyàn mi àbẹ́ ẹ̀ bá mi gbọ́ ọ̀rọ̀ àwọn pípù yìí ní Cairo. Ẹ ń jà pé fẹ́ jọba. Ẹ ti ẹ̀ dúró ọba ìwo lẹ fẹ́ jẹ náà. Yorùbá of Cairo. Ọba jíjẹ ti wá wọ̀wọ̀. Káì a sì pariwo. Ìpè kẹ má jẹ́ kí àtàbùkù kí nǹkan tó ń pè ní ọba bó ṣe ní iyì láti ilẹ̀ tá a bá lọ́wọ́ àwọn baba ńlá baba wa ká máa gbé lọ bẹ́ẹ̀ àfìgbà tẹ́ sọ́ di rádaràda tẹ́ sọ́ di mẹ́ta tọrọ.
àti ẹ gbọ́ wípé nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá gbogbo àwọn lọ́balọ́ba báyìí ọ̀nà tó fi ń rí ara ọ̀nà tó fi ń rí owó ó ní oyè jíjẹ. So kábíyèsí ilẹ̀ Yorùbá báyìí wọ́n ń ta oyè bẹ́ẹ̀ ní ta pure water ni. Wọ́n ń ta oyè bẹ́ẹ̀ ní ta pure water ni. Bọ́n bá wọn ní ìṣẹ́jú kan ti pẹ́ jù, bọ́ba jíròrò, bọ́ba jẹun, bọ́ba sùn, bọ́ba bàtà, bọ́ba jáde, kíìsì ọba, abọ́ba kíìsì, afẹnukò ọba, agbọ́ba létí, afẹyetíkò ọba, àwọ̀ṣọ fọ́ba, bọ́ba bọ́pátá, bọ́ba fọ̀dí, bọ́ba dádé, bọ́ba ròde, bọ́ba gbogbo ẹ̀. Òun làwọn kábíyèsí ilẹ̀ Yorùbá kówó pé kówó ṣàtìlẹ́ ni kò kàn wọ́n. Gbogbo ẹtì ẹ̀wá dúró gbogbo oyè tí bọ́ba jí kíní kan gbogbo oyè tẹ́ wá ń jẹ yìí, ipa wo gan lẹ́yìn tẹ́ ń jẹ oyè wọ̀nyí, ipa wo lẹ́ ń kó nínú community yẹn, lẹ́ ń kó fún àwọn èèyàn. Tẹ́ bá ti lè ra tẹ́ ṣe kíní dírìlì bọ́ọ̀lù kan, oyè ti dé nìyẹn. Ìyẹn ti ẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo ti ẹ̀ ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n wò wípé kí tún ní ọ̀nà àbáyọ, kí ni nǹkan tí ó yẹ kí wọ́n ṣe solution sí problem wọn ní ìlú onílùú ní Cairo bẹ́ẹ̀, tí ẹ ò ro nǹkan tó lé yín kúrò nínú Nàìjíríà. Ẹ̀yin náà ẹ wo orú iṣẹ́ tẹ́ lọ ń ṣe ń bẹ̀ yẹn, ẹ wo orú ìgbésí ayé tẹ́ ń gbé níbi bẹ̀. Ṣé ẹ love ẹ̀? Ó dà pé ìgbésí ayé tẹ́ ẹ love tó best òun lẹ́ ń gbé bẹ̀, òun lára yín fi rí ara balẹ̀. Ó dà pé oil company ní gbogbo yín ti ń ṣiṣẹ́ ní Cairo. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi kọ sí abẹ́ comment section. Kí ló fi yín lọ́kàn balẹ̀, fi yín lára balẹ̀ to the extent pé ẹ ò wá rí ara yín wá balẹ̀, ara yín balẹ̀ ti make burúkú owó, ẹ wá mọ̀ nǹkan tó kù, ẹ wá ń jàjà ọba, ẹ tún lọ ń jàjà ọba láì ṣe ilẹ̀ Yorùbá. Ṣé nǹkan mi ò sí inú ọ̀rọ̀ yìí fún ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé nǹkan mi ò ti máa ṣe yín? Ojú sì gbà mí tì fún yín, ojú gbà mí tì fún yín. Àpò ìrònú yín ná ibo ló wà? Ṣó sì wà ń bẹ́ẹ̀? Àbẹ́ ti drop ẹ̀ sílẹ̀, àbí odò ti gbé lọ ni? Tí ẹ ò ro nǹkan tó lé yín kúrò ní Nàìjíríà nílẹ̀ Yorùbá dé tó tẹ́ fi dèrò Cairo, tí ẹ ò gbájúmọ̀ nǹkan tẹ́ ẹ lọ ṣe ń bẹ̀, kẹ́ ẹ farabalẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́, kẹ́ ẹ kọjú mọ́ṣẹ́, ìwọ̀nba owó tẹ́ ẹ bá ní kẹ́ ẹ plan lé lórí, tó fi jẹ́ wípé àyè gbèkùlù ọ̀dàn ti yín nílùú Cairo ó wá fẹ́ máa nípọn láyà bí ìrá. Olówó yín wá jẹun yóò tán nílùú onílùú, ara yín balẹ̀, ògúlùtù yín bọ́ sínú omi, ara wá rọ̀ ọ́. Ìrẹ́ yín yóò tó ń wá bẹ́kùnbẹ́kùn kiri. Ẹ wá lọ ń gbógun tira yín, ẹ wá lọ ń hanra yín léèmọ̀. Ṣé ẹ tí ì máa bẹ̀rẹ̀ sí ní pọlọ́pàá fúnra yín báyìí? Mò ń bi yín ni o. Ṣé ẹ tí ì máa bẹ̀rẹ̀ sí ní pọlọ́pàá fúnra yín? Nǹkan tí mò ń sọ kékeré fún yín ẹ̀yin èèyàn, ó mà ti di woro sí woro ní Cairo. Ìwọ tó bá gbé ní Cairo, tó wà ní Yorùbá community, tí o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, jọ nítorí Ọlọ́run, tí mo bá parọ́ já mi. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tó wà ńbẹ̀ ni wọ́n ń pè mí ní kíkan voice note sì pọ̀. Mi kàn fẹ́ kẹ́ lọ máa mú, torí tí mo bá ní kí n play voice note lóòtítọ́ wọ́n ní kí n play ẹ̀, bọ̀ ẹ̀yin tẹ́ lè máa jàjà díjú báyìí, tẹ́ lè máa ṣèkà tó báyìí fúnra yín, tẹ́ mú wo ibi tẹ́ ti ń bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń lọ. Tí mo bá play voice note yẹn dó, ọ̀pọ̀lọpọ̀ wọn ní kí n play voice note yẹn, ẹ máa mọ ohun wọn, kẹ́ má lọ máa gbógun tì wọ́n. Ṣùgbọ́n tí ẹ ò bá kọwọ́ ọmọ yín bọṣọ, tí ẹ ò ṣe gẹ́gẹ́, àwọn information tó ń jáde láti ibẹ̀ yẹn kò dáa rárá nínú Yorùbá community bẹ́ẹ̀. Fine, tẹ́ ẹ bá ti pọ̀, tí Yorùbá pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn, kò sí nǹkan tó bàdí bẹ́ẹ̀, kẹ́ ní olórí. Olórí dẹ̀ẹ̀rẹ́ tẹ́ bá máa yan olórí, á jẹ́ ẹni tó ti ṣe kíni, tó ti pẹ́, tó ti mọwọ́, tó ti mọ àyínìke, àyínìpadà, tàyínìgbéra, àyínìgbétán, àyínìfipamọ́. Cairo mbẹ ìkíní. Ipa wo ni ẹni yẹn ti kó fún ẹ̀yin ọmọ Yorùbá tí ó wà ní Cairo? Ǹjẹ́ ó wà useful fún yín? Ǹjẹ́ ó ní situation tó dé bá ẹ̀yin ọmọ Yorùbá tí ó bá yín dìde sí, àbí tó neglect yín? Ṣé kìí ṣe wípé ó ń ṣe báyìí lé yín lórí? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní lo ọpọlọ wa. Kí ló fa ìjà ọlọ́ba dé? Àwọn kan láwọn ní ẹ̀ka ẹ̀ má jìkẹ́ kan jọ ọba, èwo lọ̀rọ̀ ọba, kí lẹ fẹ́ fi ọba ṣe? Ọba Yorùbá ní Cairo.
ẹ tẹ̀ dúró kí ni tẹ́ bá jọba kí lẹ máa pè náà? Yorùbá King of Cairo. Kò tí ẹ yé mi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi nínú fídíò yìí, ẹ help mi. Kí lorúkọ? Mo máa rògbò láyé mi, Yorùbá ẹ̀ lè pa mí. Kí lẹ fẹ́? Yorùbá. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ẹ ò ní ìdí àti jọba. Ẹ ò ní ìdí ọba jíjẹ náà. Irú iṣẹ́ wo lẹ lọ ṣe bí tẹ́ ń jọba? Àbí kò ń ṣe pé ẹ fọ iṣẹ́ èdè? Ẹ kàn fẹ́ múyàn sọ̀rọ̀ tán. Ṣé kò ń ṣe iṣẹ́ ara iṣẹ́ àwọn ìdẹ̀tí tí à ń gbọ́ pé wọ́n ń ṣe ní gbogbo Arab country bẹ́ẹ̀? Òun ni ẹ̀ ń ṣe ní Cairo ni. Mo sì rí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa sọ pé lọ sí school. Ṣé báǹkì lẹ ti ń ṣiṣẹ́ ni? Oil company lẹ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni? Ṣé lára àwọn iṣẹ́ ìdẹ̀tí yẹn òun lẹ ti fẹ́ jẹ ọba tẹ fẹ́ dé adé lórí? Lẹ fẹ́ dé ọba, lẹ fẹ́ gbé ọba. Ok. Ẹ ti kọ́ palace. Kí ló máa ń ṣèyàn ọmọ Yorùbá gan-an nígbà míì? Ọ̀rọ̀ yín máa ń tojú súyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ máa ń ṣe bẹ́ẹ̀ nígbà ẹ mọ nǹkan tó kù fún yín. Tẹ́ bá mọ nǹkan tó kù fún yín, ṣé ọba jíjẹ ló kàn nílùú Cairo fẹ́yìn ọmọ Yorùbá tó wà ń bẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń sunkún burúkú báyìí. Tán ní situation bẹ́ẹ̀ ti sú wọn. Ẹ̀yin yẹn ò wá rí nǹkan ṣe. Tó yẹ kẹ́ ya rọra yan leader. Bí ẹyí méjì mẹ́ta tó máa wà useful. Irú bọ́n ṣe ń gbé yín sí tó jẹ́ pé àwọn náà máa dìde. Tí wọ́n tó ti mojú ọ̀nà, tó ti mọ àyíníkà àtàyíní padà, tó mọ ibi tó máa tẹ̀, tó mọ ibi tó máa pè, tó mọ nǹkan tó máa ṣe. Ẹni ọmọ Yorùbá tó bá kọ́ tó lọ ní problem kan àbí míì, tá lè tẹ̀ mọ bọ́n ṣe máa get information dọ́dọ̀ yín, tẹ́ẹ̀dẹ̀ máa lè mọ bẹ́ ṣe máa dìde ìrànlọ́wọ́ fún wọn. Ẹ ò ṣe yẹn, ẹ lọ́ba lẹ fẹ́ jẹ. Nítorí pé náà fẹ́ àwọn kan láwọn fẹ́ jọba, àwọn kan ní leader lásán ni wọ́n, olórí lásán ni wọ́n nídìí. Nítorí ẹ̀ wọ́n wá kọjú síra wọn. Wọ́n náà jà burúkú. Láàárín àwọn ọmọ Yorùbá community wọ́n ló ń gbóná jọinjọin lọ́wọ́. Èyíkéyìí tó bá wá mú òtítọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá pariwo síta àbí tó fi voice yẹn síta tí wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ kán gbà wọ́n bẹ̀. Wọ́n ní ẹ̀yin brother kan wà ńbẹ̀ tẹ́ máa lọ máa attack wọn nínú group yín pé ẹ̀yin lẹ lọ ń sọ story tí ò rí gbogbo story tán lọ ń sọ fún àwọn speaker àbí blogger tán gbé jáde irọ́ ni wọ́n ń pa, kò ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Èèyàn méjì náà ló kú níbi tí wọ́n kó àwọn tí wọ́n náà fẹ́ dá padà lọ sílùú Nàìjíríà. Èèyàn méjì náà ló ti kú torí òtútù ti wọ̀ wọ́n lára. Kò sóúnjẹ náà fún wọn lóúnjẹ, òtútù ti fẹ́ pa wọ́n kú mẹ́. Wọ́n kó wọn lérí ara wọn bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sick, àwọn méjèèjì sick. Kẹ́ lè máa mọ bọ́n ṣe dájú wọn. Wọn ò fún wọn ní medication, wọn ò dẹ̀ gbé wọn lọ sí hospital, wọ́n dẹ̀ jẹ́ kán kú síbẹ̀. Information tó wá dọ́dọ̀ mi ni pé àwọn méjì tó kú yẹn àfẹ̀mọ̀ kó má jẹ́ pé ọmọ Yorùbá ni. Wọ́n nítorí pé Yorùbá tán bá ti mú, kò sí Yorùbá kankan tó lọ ń dìde ìrànlọ́wọ́ fún wọn bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ọmọ Yíbò tán bá mú, wọ́n láwọn ọmọ Yíbò wọn kì í pé 9 days. Few days wọ́n ti sort it out. Wọ́n á ti wá bọ́n ṣe máa dáwọ́ láàrin ara wọn, wọ́n á lọ gbára wọn sílẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n Yorùbá níṣe lẹ́lẹ́ anybody tó bá mú ṣe lẹ àbádàn wọn síbẹ̀. Ẹ àbádàn wọn síbẹ̀, ẹ wà useful fúnra yín, ẹ wá ń jàjà pé fẹ́ jọba, ẹ fẹ́ jẹ leader. Ṣé àwọn ẹ̀yin ẹjọ́, ẹ̀yin brothers, ẹ̀yin daddy tẹ́ ń du ipò ọba ní Cairo àbí leadership pé ẹ fẹ́ jẹ Yorùbá community leader. Ẹ ò gbọ́ wípé wọ́n ń kó àwọn ọmọ Yorùbá. Ẹ ò gbọ́ wípé ìyà ń jẹ wọ́n bẹ́ẹ̀. Ipa wo lẹ ti bá wọn kó bẹ́ẹ̀? Kí ni nǹkan tẹ́ ti ṣe láàárín àwọn Yorùbá community ń bẹ̀ tí ó fi lè mọ̀ wípé ẹ̀yin lẹ wọ́ọ̀tì láti jẹ́ olórí wọn bẹ̀? Anyway, kò sí wàhálà. Mo ti ṣe léyìí. Lẹ́yìn eléyìí, voice note oríṣiríṣi màá bá yín gbé jáde síta. Màá bá yín tọwọ́ bọ gbogbo ìwà tẹ́ ìwù nínú Cairo. Àwọn ọmọ Yorùbá ti sọ Cairo di wèrè mọ́ra wọn lọ́wọ́ ń bẹ̀ o. Yàmàyàmà rédèrèdè náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀. Ìwọ tó o bá lẹ́bí, tó o bá lára, tó o lọ́rẹ̀ẹ́ síbẹ̀, tètè bẹ̀rẹ̀ sí ní pè wọ́n nísìn. Wọ́n ń wá wọn, wọ́n ń wára wọn, wọn ò ríra wọn mọ́.
ọdí tọ́lọ́pàá bá ti he wọ́n báyìí wọ́n máa gba fóònù wọ́n á gba everything bó bá jẹ́ báàgì ló gbé àgàgà anything tó bá wà ní gbogbo bọ́dì ẹ̀ báyìí náà máa kó pátápátá láìkẹyọkan wọn ní àwọn èèyàn tó kù wọn ò ní tètè mọ̀ ó lè jẹ́ bí ẹni yẹn lọ síbi iṣẹ́ ni àbó ń ti ibi iṣẹ́ bọ̀ àbí one thing or the other wọ́n ṣàkó ìgbà tán gba fóònù tán gba everything báwo ló ṣe fẹ́ contact àwọn family and friends pé situation báyìí ti dé báyìí ibi báyìí ló wà ó ní mo ṣe wá ń béèrè jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ tó bá ní ẹbí síbẹ̀ tó lára ó lọ sí school ni o ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni o ó ti pẹ́ tó ti ń gbé bẹ́ẹ̀ ni o ó ṣẹ̀ṣẹ̀ lọ ni o tètè bẹ̀rẹ̀ sí ní pè nísìn tó o bá ti gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ tí ò bá lọ make sure pé o gẹ́ẹ̀tì àwọn ọmọ Yorùbá tó bá wà ń bẹ̀ pé ta ló lè gẹ́ẹ̀tì wá bó ṣe máa connect mọ́ ẹni ọmọ Yorùbá tó bá wà ní Cairo kí wọ́n lè link ẹ̀ kán lè fún ẹ ní information kó lè mọ nǹkan tó ṣẹlẹ̀ sí family ẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n náà ń kú pùpùpù bẹ́ẹ̀ ni o ẹ tètè o wọ́n láwọn ará Cairo gọ́ọ̀mẹ̀ntì Cairo wọ́n nídìí owó wọ́n náà nídìí owó burúkú gbogbo ọ̀nà náà dẹ̀ fi wówó yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ti dá padà báyìí ọ̀pọ̀lọpọ̀ lè family wọn ò mọ ibi tán wọlé sí wọ́n dẹ̀ níbi tán kó wọn jọ sí wọ́n ṣàìsàn bẹ́ẹ̀ iṣẹ́ náà síkì púpùpù ń bẹ̀ náà dẹ̀ fún wọn náà kó wọn lọ sọ́spírù so ẹ tètè jẹ́ kí gbogbo wa kájọ pawọ́pọ̀ jọ torí Ọlọ́run èmi mà ti ṣe tèmi báyìí ó kù sọ́wọ́ ìwọ náà o má wàá gbọ́ fídíò yìí nìkan o bó bá ti dọ́wọ́ ẹ ìwọ náà bá mi share síta ìwọ̀n bàtà bá rí rescue ká lè rescue wọn bá wa pé Àbíkẹ́ Dàbírí màámi Honorable Àbíkẹ́ Dàbírí eré wà màámi Honorable Àbíkẹ́ Dàbírí eré wà á nídìí ẹ̀pù yín ní ìlú Cairo wọ́n ní òbítíbitì ìyà ń jẹ àwọn Nigerians ń bẹ̀ wọ́n ní Cairo government wọ́n náà dá àwọn èèyàn padà wọ́n dẹ̀ ń kó wọn sátìmọ́lé òtútù dẹ̀ ti lù wọ́n pa síbẹ̀ gbogbo wọn náà ti síkì tán pátápátá wọ́n ń kú síbẹ̀ ní o ẹjọ́ ẹ̀yin tẹ́ bá lè bá wa gẹ́ẹ̀tì màmá wa Honorable Àbíkẹ́ Dàbírí ẹni kí wọ́n tètè bá wa dá sí kí wọ́n tó kú tán bẹ́ẹ̀ o kí wọ́n tó kó àìsàn yìí tí ò bá kú kó má jẹ́ pé àìsàn yẹn ló máa padà gbé wọnú Nàìjíríà tá kú síbẹ̀ ẹjọ́ torí Ọlọ́run condition àwọn èèyàn wa ní Cairo ó ti critical o àwa fi àsìkò yìí sọ fún ẹ̀yin tẹ́ ń jàjà leadership tẹ́ ẹ lẹ́fẹ́ jọba àbí Yorùbá community leader wọ́n ní kẹ́ ṣì gbé yẹn tì sẹ́gbẹ́ kan ẹ ti ẹ̀ ṣì kọ́kọ́ ṣàǹfààní fúnra lára yín náà wọ́n ní kẹ́ má fògùn bára yín jà o wọ́n ní kẹ́ ẹ sinmi náà o tọ́ mi ì fẹ́ kí fídíò ìkógùn jù rárá mo sọ yìí mo dúró náà o jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ tó bá wà ní Cairo bá mi drop comment sábẹ́ fídíò yìí wá bá mi pín fídíò yìí dé gbogbo ọ̀dọ̀ àwọn èèyàn tó yẹ kó bá mi pín dé tẹ́ ẹ bá sọ wípé irọ́ ni mo pa ẹ jọ̀ọ́ I stand to be corrected o ṣùgbọ́n information tí àwọn ará Cairo tí wọ́n gbé fún mi tán ní kí n jọ̀ọ́ kí n bá wọn pariwo síta nìyẹn òun ni mo ti pariwo síta ìwọ náà bá mi share síta kó jẹ́ kí gbogbo wa kájọ dọwọ́ bò àwọn Yorùbá community ní Cairo wọ́n need help wa o ẹ̀yin ọmọ Yorùbá wọ́n need help wa o they need our help ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo rawọ́ ẹ̀bẹ̀ ni gbogbo ọ̀nà tẹ́yìn gbogbo wa bá lè jọ kó papọ̀ láti fi support wọn let us do it ẹ̀yin èèyàn wa ní Cairo ń bẹ̀ ọ̀nà owó la lè gbà tá lè fi support yín ẹ pè mí sórí nọ́mbà mo ti pe nọ́mbà mi lẹ́ẹ̀kan ẹ pè mí síbẹ̀ tó bá ní anyway tẹ́ rò pé a lè fi support yín bẹ̀ ẹ jẹ́ ká mọ̀ torí situation yìí tán ló critical lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run òtútù wà ń ta mi ì mọ̀ bóyá òtútù Cairo ó tó ti Europe bí torí àsìkò tá a wà àsìkò òtútù ni èrè mi gan tí mo wà nínú ilé mo tún dira ni má dira ikú pa ẹ́ òtútù yẹn tó bá gbọ́ ó ń ṣá kì í ṣe pé òtútù ń fẹ́ tó bá gbọ́ ó ń ṣá ṣíṣá ó tutù èmi tí wá kọjá àyè mi mo lọ sí window so ìwọ tó bá mọ bí òtútù ṣe rí lára tó wọ inú òtútù láàárín 3 to 5 minutes ọwọ́ ẹ̀ á gan tí a máa ta ẹ́ gbogbo nǹkan á máa ṣe ẹ́ bójú ẹ̀ ti ń wa omi imú ẹ̀ á máa wa omi ètè á gan kan wá lọ kóyàn sínú yàrá tí kò ní hítà tó tutù burúkú that is pure wickedness ẹ̀yin ará Cairo ẹ bọ́ síta ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ o ẹ jẹ́ kí gbogbo ẹ má kẹ́ tó para yín kú tán níbi bẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń jàjà ọba ẹ yára yín ní brain ṣé ọ̀rọ̀ ọba jíjẹ lẹ bá lọ sí Cairo tó bá yẹ pé Nàìjíríà gbé yín mú mọ́ pọ̀pọ̀lọpọ̀ yóò ní lọ bẹ̀ àwọn mùsùlùmí lẹ̀mí rò pé ó máa lọ bẹ̀ tẹ́lẹ̀ tó máa lọ kọ́ Arabic ṣùgbọ́n ìgbà tó dẹ̀ ti rí báyìí tó ti rí bákan náà ókè ṣé ẹ ti yá sáré gbàgbé irú ìṣẹ́ àti ìyà tó lè yín kúrò Nàìjíríà pẹ̀lú iṣẹ́ tẹ́ lọ ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọba jíjẹ leadership òun ló wọlé fi gbógun tira yín kò sí wàhálà ọkàn yín ti balẹ̀ jù ní
tó mo sọ yìí mo dúró náà o ẹ̀yin tèmi ẹ má bínú o ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi support brand mi o mi ò lè dá ṣe o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí n dá ṣe ẹ ní dálé ayé ṣe ayé yín ò ní bàjẹ́ iṣẹ́ yín ò ní jóná ẹ ṣeun ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká support àwọn èèyàn wa ní Cairo mo dúró náà.